ó ti dójú ẹ̀ sọ̀rọ̀ tá à ń sọ àbó mi ọmọ Yorùbá wọ́n ti fún Bọ́lá Ahmed Tinubu àtàwọn tí wọ́n jọ ń ṣèjọba ní gbèdéke kí ni ìgbà tí wọ́n gbọ́dọ̀ gbàpéjókòó kí wọ́n pín orílẹ̀-èdè Yorùbá ẹ gbọ́ kí wọ́n pín orílẹ̀-èdè Nàìjíríà kí orílẹ̀-èdè Yorùbá ó dúró kí Ìgbò dúró kí èyí tó bá kùn tó jẹ́ ti Haúsá kó dá dúró kí àwọn ọmọ Fúlàní kan padà sí orílẹ̀-èdè kálukú wọn tó ti wá. Ẹ wò ẹ máa gbọ́ wọléwọlé lónìí bí mo ṣe bá yín sọ̀rọ̀ yìí bí ẹni pẹ́ gbé fídíò bàbá yìí wá ẹ sì ti mọ̀ wọ́n bí ẹni mo wó bàbá yìí tó jẹ́ tó bá sọ̀rọ̀ àwọn yàtọ̀ pẹ̀lú ewu orí àwọn yàtọ̀ sẹ́ni tí ó sọ̀rọ̀ dáadáa gẹ́gẹ́ àbí bẹ́ẹ̀ ní rọ́ gbà bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ tọba mi òkè ni látọ̀dọ̀ wọn ẹ má jẹ́ ntàn yìí ọmọ Yorùbá wọ́n wá ṣe àwọn àlàálẹ̀ kan lẹ́yìn ara yìí tí wọ́n ti sọ ṣáájú pé yóò ṣẹlẹ̀ wọ́n wá rán wa létí pé ṣé ẹ gbàgbé pé mo sọ ń gbà báyìí ṣé ẹ gbàgbé pé mo wí báyìí báwo lórí wọ́n ní tọ́ba wa kọ̀ tó lóun ò ṣe é wọ́n ní bàbá wọ́n máa sá lọ o nǹkan báyìí máa ṣẹlẹ̀ sí wọn máa ṣẹlẹ̀ síra wọn àti gbogbo ẹ̀yin ìran tẹ́ ẹ sọ pé ọmọ Yorùbá ò ní bọ́ nínú làásìgbò ẹ̀yin tẹ́ ẹ láàánú bọ́ lóko ẹrú gbogbo ẹ̀ ní bàbá yìí kó pọ̀ ta ni mò ń sọ̀rọ̀ nípa bàbá wa Aládùúà bàbá wòlíì àgbáyé ni bàbá Máṣùkúmọ́ Ìtàròǹbí bàbá Ìtàròǹbí tí gbogbo èèyàn mọ̀ sí Máṣùkúmọ́ a máa ń fi James sí bàbá lóhun ọ̀jẹ̀jẹ̀ ní ìsìnmọ́ wípé Ìtàròǹbí ló kọ tàwọn ẹ gbọ́ ẹ má jẹ́ ń tàn yín láìpẹ́ láìjìnà ẹ bá bàbá yìí pàdé ẹ wá gbọ́ titun tí bàbá tó sọ tó sì ń fi déètì sí tó sì ń fi ó ní ẹ máa kọrúkọ mi sí sẹ́ẹ̀ kìràkìtà 2027 kí ló máa ṣẹlẹ̀ ṣé ń bọ̀ àbí ò ní dé bàbá Máṣùkúmọ́ ti láwọn ẹ má jẹ́ ń tàn yín ẹ wò pé lásìkò láti gbà yín lásìkò ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bàbá Máṣùkúmọ́ lẹ́ ń wò yẹn ẹ pè wọ́n ẹ bá bàbá sọ̀rọ̀ ẹni kí wọ́n fowó orí gbàdúrà fún yín àmọ́ kẹ́ ẹ tó lọ gbọ́ ọ̀rọ̀ bàbá gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pàápàá jùlọ ẹ̀yin olólùfẹ́ bàbá Máṣùkúmọ́ àti olólùfẹ́ Pàfílọ̀ TV bàbá nílò ìrànlọ́wọ́ bẹ́ẹ̀ ni ẹ mọ̀ pé àgbà ti dé over 80 bàbá nílò mọ́tò tí wọ́n fi máa káàkiri lórí òkè lọ gbàdúrà gbogbo ẹ̀yin tọ́lọ́wọ́n ọba àmì òkè nínú díẹ̀ tẹ́ ẹ ní tẹ́ ẹ̀yin náà lè yọ díẹ̀ láti fi ránṣẹ́ ìránṣẹ́ bàbá yìí lọ́wọ́ ẹ pè wọ́n kí wọ́n fún yín ní details wọn account number àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ léyìí tẹ́ ẹ lè fi sanwó sí fún bàbá láti fi ràn wọ́n lọ́wọ́ ẹ̀yin tẹ́ ẹ fẹ́ fún wọn ní mọ́tò bàbá wẹ́kọ̀mù yín o ẹ jẹ́ kí bàbá fi owó orí kí wọ́n pàṣẹ ọ̀rọ̀ sínú ayé yín yóò sì rí bẹ́ẹ̀ ẹ má jẹ́ ń gbà yín lásìkò ẹ ká lọ bá bàbá wa bàbá wòlíì bàbá Aládùúrà àgbáyé ni Ìtàròǹbí tí gbogbo èèyàn mọ̀ sí bàbá Máṣùkúmọ́ èmi á máa gbọ́ wọn ní invisible kùkùté prophet wọn nígbà táwọn wà léwe nìyẹn àmọ́ síbẹ̀síbẹ̀ náà invisible kùkùté prophet sì ni bàbá ọ̀yá ẹ̀ ń ṣó níbẹ̀ ẹ gbọ́ nǹkan tí bàbá wa sọ òun rèé gbọ́ ìkìlọ̀ Tinubu Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà owó bàbá dámẹ̀ wọn ṣàìsọ̀rọ̀ nípa bàbá wa Professor Banji Akíntóyè ẹ̀yin ẹgbẹ́ kejì náà tẹ́ẹ̀n gbogbo yìí pátá lọ́rọ̀ yìí bá wí òun rèé ẹ̀ ń ṣó níbẹ̀. bàbá Máṣùkúmọ́ bàbá ẹ kú dédé àsìkò yìí. ẹ máa kúrò lẹ ọ ẹkọ ọdún ẹni o ẹ máa ṣọpọ̀ rẹ o gbogbo ẹyẹ èèyàn ọmọ Yorùbá dáadáa àṣẹ o àwa rè máa rẹyìn ọ̀tá o. àṣẹ ìgbìmọ̀ tó bàbá lónìí gbogbo rúkèrúdò wọ́n pààyàn lónìí wọ́n pààyàn lọ́la tá à ń gbọ́ káàkiri òun ló ṣe ní ká tún wá síbi pé ká tún wá béèrè pé bàbá bọ́rọ̀ yìí ṣe rí yìí gẹ́gẹ́ bí àgbà ránṣẹ́ Ọlọ́run tí Ọlọ́run ti ránṣẹ́ láti ọjọ́ pípẹ́ wá ẹ dákun tí ẹ̀dẹ̀ tó ṣẹ̀ṣẹ̀ sọ̀kalẹ̀ lórí òkè kí ni iṣẹ́ wo Ọlọ́run ti ẹ̀tún rán sí wa torí gbogbo iṣẹ́ tó gba òkè rán sí wa tẹ́ ẹ̀ ń jẹ́ fún wa rẹ́gí báyìí iná ló ń ṣe ìdí rèé tá a fi ní ká tún wá lónìí. o ṣé olóòtú bàbá wà á máa mọ̀ ọ́ ṣe o àṣẹ o ó ní ṣe bàjẹ́ o àṣẹ wà
èsì ìgbà yẹn bá mi Ọlọ́run kò ń bá mi sọ̀rọ̀ òmìnira Yorùbá kẹ mo wí nígbà kan ní títí Yorùbá máa fi gbòmìnira ní orílẹ̀-èdè kò ní tòrò. Àrè kí ló dé? Ṣe pé mo ṣe pé Àṣẹ ni. Olúwa wí mi rè mò ń wí. Wọ́n bá fi ohun fólóhùn ó gbé fohùn fólóhùn ní ọ̀rọ̀ Nàìjíríà. Pé o gbè fohùn fólóhùn ni. Ó dùn fákọrin wọn máa ń sọ lábúlé wa. Wọ́n bá fohùn fólóhùn àrè orílẹ̀-èdè kò lè rà. Kò lè rọgbọ pé ṣe pé kò lè rọgbọ Ọlọ́run rí bá. Mo wí yìí mo tún rí lẹ́nìí. Ẹ̀yin ọmọ Yorùbá àtàtà. Wọ́n máa ń dáhùn. Ẹ kú àlejò ẹ kú oríire o. Ọlọ́run wọn kú oríire wọ́n ń retí lè pé kàn mọ ọjọ́ àṣírí a máa ṣe rálì o. Àṣírí yẹn lọ́wọ́ wọn o. Ọ̀nà àbájọ ni wọ́n fẹ́ mọ̀. Wọ́n fẹ́ mọ̀nà àbáyọ kán ba lè tibẹ̀ pa. Kéde ṣeé ṣe báwo. Kò ṣeé ṣe. Òré eku ìgbọ́n gọ̀ ó ti kọ́ ìgbọ́n lọ́gbọ́n o. Bá àyà bá gbọ́n ògùgbé náà gbọ́dọ̀ gbọ́n o. Òjijì rò máa bá wọn ṣe àwọn ọlọ́tẹ̀. Ìmọ̀mọ́ wí tèmi o ṣẹ́rí inú ìjọba yìí. Ọlọ́run sọ mí gbangba fẹ́mi bàbá má sọkún mọ́ o. Tó kí ló wí? Mo dẹ̀ ní ẹ̀rí ẹ̀ nínú ìwé Dáníẹ́lì. Ìwé Dáníẹ́lì. Bá wa o. Ìwé mímọ́ àwọn Kìrìsìtẹ́nì. Ìwé mímọ́ àwọn onígbàgbọ́. Tọ̀. Ìbá ṣe pé ìtànràn kọ èèkàn mi o. Àkọ́káyé. Àwọn bá pé àròrísọ wà èsì kàn mí o. Kọ̀ọ̀kan wá. Ọlọ́run wí mi nínú Dáníẹ́lì orí kejì ẹsẹ̀ 24. Inú ìjọba rádaràda ní ìjọba tuntun kan máa dìde yẹnu bóde ọ̀run kò ní lè borí ẹ̀. Ẹ̀yin ọmọ Yorùbá dáadáa ẹ fọkànbalẹ̀ bàbá ọ̀jọ̀gbọ́n Bánjí iṣẹ́ yín kò ní lọ láì sí bó bá yọrí. Bàbá ẹ jẹ́ ká fún ọ káyé ọgbọ́. Ó ní ọjọ́ wọn ní ọjọ́ àwọn ọba wọ̀nyí ní Ọlọ́run ọ̀run yóò gbé ìjọba kan kalẹ̀. Báwa. Èyí tí a kì yóò lè parun títí láyé. A ò ní pàjọba Yorùbá run láyé sábàdà. Ọmọ àtẹ̀síwájú bá mi. Ẹ̀kọ́ wí. Ó ní a kì yóò sì fi ìjọba náà lé orílẹ̀-èdè mìíràn lọ́wọ́ láyé. Láyé. Yóò sì fọ́ àwọn rádaràda túútú. À ń fọ́ wọn yanyan ṣò máa fọ́ wọn pẹ́tẹ́pẹ́tẹ́. Yóò sì pa gbogbo àwọn ìjọba nìrun. Ọ̀rí. Ṣùgbọ́n òun ó dúró títí láyé. Láyé ṣé mi rè kọ́ o. Sí ń bẹ̀ tí wọ́n kọ́ bá mi. Bàbá mi kò sì níbẹ̀ yẹn gbà kọ́ o. Bẹ́ẹ̀ni. Àkókò yóò mọ ẹ lọ tún kàkẹ́ bá délé. Wọn lọ́n kò bá rán mi mẹ́ni sọ o. Láyé. Ó dìgbà yan orí ìjọba bá pé. Tí wọ́n mọ ohun tí wọ́n ń ṣe. Ẹ mọ̀ pé Jésù ọ̀rọ̀ àkọ́kọ́ sọ lórí ìjà àgbélébùú. Bí bàbá dáríjì wọn. Torí wọn mọ ohun tó ń ṣe. Tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ ni. Ẹni kò bá mọ ohun kó yóò ṣe káàdẹ̀ máa pè é. Aláìmọ̀kan náà ni ọlọ́dẹ orí. Ọlọ́dẹ orí ni. Ọlọ́dẹ orí wà. Òsínmi Ọlọ́run kò ní jẹ́ káwá sínmi. Àṣẹ bá bàbá. Ìjọba Nàìjíríà ọmọ wọn ṣe mọ́. Ẹrù ti dé bá wọn. Ó ti yíwọ́. Ó ti yíwọ́ mú sọlẹ́jọ́ sí àrẹ Ọmọyẹni tí rìn òhò wọjà. Aṣọ ọ̀bọ̀mọyẹni mọ́. Aṣọ ọ̀bọ̀mọyẹni mọ́. Wọ́n parí. Mẹ́ni fi kún. Báyọ̀ mẹ́ni mú kúrò níbẹ̀. Bẹ́ẹ̀ni. Mẹ́dẹ̀ nítorí owó sọ̀rọ̀ o. Ọlọ́run kò bá rán mi. Ọdún mẹ́wàá rẹ̀ mo gbé nú ya mi. Sọpọ̀ gẹ́lẹ́ ṣe lè sí ń bọ́ mi. Lè sí ń bọ́ mi.
ìmọ̀ máa pààrọ̀ mẹ́rẹ̀ ni máa kú mẹ́rẹ̀ ni máa ṣì wèrè olúkálùkù bá fúrúgbìn ló máa ká ẹni bá ká kúkú tó bá gbìn kíkú á kú kẹ ìbá gbìn yíyé ààyè bẹ́ẹ̀ni ẹ̀sìn kò lè dà wá rú o wọ́n ti gbìn àwọn ọba kan máa bọ́ bàjà wọ́n máa tó rẹ̀ wọ́n yóò tó rẹ̀ wọ́n. wọ́n máa tó rẹ̀ wọ́n àwọn báyìí wọ́n bá ń bú kàn bá lọ́gbọ́n lórí kó bẹ́ẹ̀ pọ̀ ọlọ́run ló fún wọn síbẹ̀ òun lẹ̀ ló fún wọn síbẹ̀ wọn ò ní dẹ́ni ń bú wọn lóhùn tó ọ̀rọ̀ rí wọn bá ń dáhùn lóhùn sọ ń fún wọn lágbára kẹ Dúpẹ́ Onítìrí dà Báńkọ́lé dà Ọbásanjọ́ ń kọ́. ẹ má dá wọn lóhùn ọ̀hún ìjàre nínú ìjọba rádaràda yìí ń re ìjọba tuntun máa dìde gbìyà ẹnubodè ayé àtọ̀run kò ní borí rẹ̀ Olúwàrí wí bà mí ègbé dẹ̀ ni Ọlọ́run kò rán kó ń jíṣẹ́ tó rọ́lọ́run rán ó kópa Ọlọ́run rán o ẹnu Ọlọ́run máa ìgbà yá wọn wọlé kan dídé gbà Bọ́lá Tinubu máa wọlé wọn ní kó wọn kò ní wọlé wọn kò ní wọlé ìkan pé kó bá wọlé ìnira wà ńgbà yá làwọn kan bá kọ wọn ńgbà Bọ́lá Tinubu wọlé wọn bá kó wọn jọ sórí ẹ̀rọ yìí báwọn yìí kò ríran ṣé wọn ríran lẹ́sìn. àbí kí ẹ̀rọ tí wọ́n rí ń jọ sí wọn sọ pé títẹ̀ ní wọn ríran. ṣé kò ní rí ṣé wọn ríran. ọgbọ. wọ́n forí wọn fa wọn ó fàyà wọn fa wọn ó forí wọn fa wọn ó fàyà wọn fa ìgbẹ́ tí wọ́n yà tán fi ń borílẹ̀-èdè yìí jẹ́ wọn ó forí wọn fa wọn ó fàyà wọn fa. ẹ má tó gbọ́ ṣẹ́ẹ́rì mò ń sọ ẹ̀yin ìjọba Èkó ẹ̀yin lọ́balọ́ba Èkó ẹ̀yin lólóyè Èkó Èkó akéde ẹ̀yin gómìnà Èkó eré ìje election yẹn ń ṣàyè ìṣiṣẹ́ o kẹ́ ẹ̀ bá padà wálé ẹ ti fa gógó lọ́yàn ẹ ti fa wèrè lọ́yàn o Yorùbá kò rí lérà lẹ́kọ̀ọ́ wọn rí lẹ́rà lẹ́kọ̀ọ́ mọ́ o bẹ́ẹ̀ni kì í ṣe Ìgbò gbọ́n àtàwùsá wọn bá ń ralẹ̀ lẹ́kọ̀ọ́ ilẹ̀ yẹn wọ́n yẹ kó ta nǹkan mẹ́ẹ̀ẹ́dógún àwọn pé ẹgbẹ̀rún pọ́ùn wọn máa tà èdè ìṣiṣẹ́ ní máa olúkálùkù ló mọ bí ohun tí ń bá lówó o bẹ́ẹ̀ni Yorùbá lójú ti Yorùbá níbẹ̀rù wọ́n ṣe rẹ̀ ń pẹ́ ẹ̀rẹ́ ẹ̀yin oníbẹ̀rù Ọlọ́run dẹ̀ ń wà gbogbo lẹ́rẹ̀ Èkó ní Ìgbò ti gbàtàn lẹ́kọ̀ọ́ pátápátá Sanwó-Olú òde ń wòran o kó tó débẹ̀ ni wọ́n ti ń gbà á wọ́n tún wà. Bọ́lá Tinubu ọ̀ṣẹ́ àwọ̀ yín rèé o àwọn ni. ṣé bẹ́ẹ̀ kò ṣe wà láyé Jákàndé rèé ẹ̀bìrà yín léèrè o kí bàbá jẹ baálẹ̀ kíyàwó rẹ̀ já pé nù àrè ọmọ Jàkínrógún ọmọ Jàkínrógún àbápèsì àpè náà là tí wọ́n ń ṣe rú ẹ̀rọ ṣá Èkó ẹ̀rọ onúkẹ́ múra o. bàbá lórí ọ̀rọ̀ Èkó tẹ́ ẹ sọ yìí fọ́nrán kan tá a gbé jáde nínú channel wa lánàá ni bàbá kan ti pe gbogbo ọmọ Yorùbá ṣàkíyèsí pètò ẹni tó jẹ́ agbẹnusọ gbákejì agbẹnusọ nílé ìgbìmọ̀ aṣojú-ṣòfin ó lọ páàsì bíìlì kan pètò gbogbo ẹni bá ti gbèlú kan tó bá ti pọ̀ ọmọ ọdún 10 tàbó fẹ́ mọ́ ń bẹ̀ tàbó fọ́kọ ń bẹ̀ ó di dandan kó di ọmọ ọdún yẹn gbogbo nǹkan tẹ́ ẹ báyìí máa jọba o ó lè jọba ó lè jẹ oyè ó lè jẹ gómìnà tí ò sì sí nílẹ̀
kíní ọmọ Yíbò sì ni. ààrẹ tọ ìbéèrè náà wá rèé, ẹ wá wo àwọn táàrin lọ ń tiwa oorun ni wọ́n lọ sùn, nǹkan tẹ ṣe kò lè dá motion defend nínú àwọn táwọn ará lọ nílẹ̀ Yorùbá. Bàbá gẹ́gẹ́ bí ìránṣẹ́ ẹ̀yin rè rán wọn lọ àbí irọ́ rè rán wọn lọ. ṣebí àwọn lákàdìbò àdìbò wọn láti ìjọba ya wa ẹ sì dìbò mọ́ ìkàbòrò wa ń kàbò wa ẹ wọ́n dẹ̀ ń dìbò. àbájọ tó fi di kábòdì. àwọn dìbò mọ́ Ọ̀parí. ọ̀rí sọ́pọ̀n gédé tí o kí n ṣe bàbá olóòtú ìkẹ́ ẹ̀ ṣé ìwọ sì rò pọ́n ń dìbò ní Nàìjíríà. tọ òrì ẹni máa wọlé wọn ti tó ọmọ gómìnà Èkó ti fi ọmọ ẹ̀ fún gómìnà Kaduna tí Kaduna ti fọmọ ẹ̀ fún Dàpọ̀ Abíọ́dún. Mákindé yẹn náà gbalẹ̀ wọ́n ṣe ń ṣeré ẹ ṣùgbọ́n nípò rẹ̀ lèèyàn lásán kan máa dìde bọ́ ọba. Bíbélì sọ pé a kò ní fọlá ọba ń tọ ẹ̀yin ń mú kégbe pé ọ má gbé kó ṣé mo rágbára ẹ̀jẹ̀ kú sàn lẹkọọ yìí. lẹ́kọ̀ọ́ kí iná ọmọ rárá ń jó kẹ̀wù kí iná ń jó kẹ̀wù. Ibi ẹ bá kó wà dé òye ẹ̀yin lọ́balọ́ba ilẹ̀ bá kó wà ẹ ó ṣàlàyé rẹ̀ bẹ́ẹ̀ dọ̀run o ibi ẹ bá kó wà dé ẹ̀yin lọ́balọ́ba ilẹ̀ Yorùbá ẹ ṣàlàyé ẹ rojú ẹ̀rù yín á fẹ́ bó. wọn kà bí àjẹ́ tó gbówó fún. báàrọ̀ Ọlọ́run wí mí bàbá Adébóyè àrẹ àánú yìí ń ṣe mí o éèdà ká fi iṣẹ́ ìrànṣẹ́ lẹ̀ ká má ṣiṣẹ́ tábìlì o ẹ̀tẹ́ yóò máa mú dání ènìyàn dá o ìwé ń fà lẹ́sẹ̀ ẹ padà ẹgbàálẹ̀ Yorùbá o ẹgbàálẹ̀ Yorùbá o mò ń wí tèmi o olùmẹ́pẹ̀ mi olóòótọ́ o ṣùgbọ́n olóòótọ́ kì í lẹ́ni o kì í lẹ́ni o kò lélẹ̀. ṣùgbọ́n ẹni ò ní rẹwà títí ká má tẹ ẹ bẹ́ẹ̀ni. ẹni bá ṣọ̀bá ọ̀tá Yorùbá ṣò máa tẹ́ kẹ́yìn o. tí ó fa abẹ̀bẹ̀ tẹ́lẹ̀. àáfàtà mo wí mí ẹ ǹjọ́ ìròyìn yẹn bá máa wáyé ṣọ́ọ̀bá mi máa yàgbẹ́ sára kó máa kú ṣọ́ọ̀bá mi máa gbé nǹkan jẹ. pé èkú yá jẹ sí. ẹ̀yin gómìnà ẹ padà sílé tọ mímọ orúkọ yín ń bà máa ń pé orúkọ yín mẹ́kú kàwé. wọn pọ̀ mọ́ ẹ̀ Sanwó-Olú lẹ́kọ̀ọ́, Abíọ́dún Dàpọ̀ Abíọ́dún ní Abẹ́òkúta Ògùn, Ṣèyí Mákindé lọ́yọ̀ọ́, Adélékè. Mójútó àwọn àgùntàn àwọn èèyàn fi iṣẹ́ ẹ̀ mójútó wọn ṣẹ̀dẹ̀ ń tà wọ́n wá o ẹ̀ ń tà wọ́n o. Haúsá àwọn Fúlàní ò lè rìn bìrìbìrì gbalẹ̀ Ìgbò mọ́ kẹ́ wọn bí wọn kú. bàbá Aláké lẹ́gbàá ọ̀ṣílẹ̀ tónáriwo ọba tuntun lọ́yọ̀ọ́ bàbá wa onírìṣà ẹ má fàdé ìtọrẹ o ẹ má kọ̀rọ̀ Olúwo ṣẹ́ o ẹ má dàdé fún obìnrin bíi tolúwo. kó má lọ jẹ́wọ́ láwàdí láwọn máa dé o. ẹ bá múra Ìgbò máa wọlé lẹ́kọ̀ọ́ kẹ bá dìbò ẹ̀yin Àwórì ẹ ti ń sùn. wọn gbòòrò jáde. oró kẹ ọlọ́mọdé ẹ má bàa ṣẹ̀ṣẹ̀ jẹ́ o. láti gbà ó. torí kẹ bá gbòòrò jáde ní ìbọn ìyá àfẹsí kóbìnrin má mọ́rọ̀ o. àwọn náà wọn máa gidi tó máa ń dà sí lẹ́kọ̀ọ́. àwọn káwọn ọmọ ọ̀tá síta obìnrin ò ní fẹ́ jáde. ṣé ebi òun pọ́ mọ́ ta náà. àwọn á ti fún àwọn yẹn ní ṣéǹjì tí wọ́n fẹ́. à ń gbowó Júdásì. àrí àwọn wo ni àwọn yẹn kẹ. àánú yín dẹ̀ ń ṣe mí. ẹ máa sá kíjokíjo o. ẹ̀yin agbèrò ẹ padà sí ẹ̀yin Yorùbá. mo ti rí àwọn agbèrò èyí jẹ́ pé ọlọ́kadà rẹ̀ ń gbowó Haúsá rẹ̀ ń gbowó ọlọ́kadà nífàkọ̀ Ìjàyè. Ìfàkọ̀jà ìkẹ̀ ẹ lọ sí mile 2 Másámásá
Celeste Express kí náà pé Alábà tí wọ́n trade fair àwọn alágbára bẹ̀. mo wí yín Bàbá. mo Olúwa sọ mi rè mo ń sọ Jésù ọmọ Màríà èdè ilẹ̀ Yorùbá o Kí ló wá mú bẹ̀? kó wá mú ọ̀pọ̀ ìròyìn ẹ̀ náà mú wá. ọ̀rọ̀ rẹ̀ rán mú wá o Bẹ́ẹ̀ni. ọ̀rọ̀ rẹ̀ dẹ̀ yìí ó mú ní lára dá o Bẹ́ẹ̀ni. kéèyàn bá gbàdúrà kó bá bẹ̀rẹ̀ sí ní kọrin Dáfídì ṣé Dáfídì jọ máa Abẹ́òkúta wà. Níbo? ìgbà yàwọn bàbá wa ń kí Ọ̀ṣun wọn ń kí Ṣàngó àrẹ èèyàn alẹ́ àrẹ kí wọn bá ń lọ sí ká bá ń rìnrìn àjò iṣẹ́ máa dẹrù báyìí kó máa kunú mọ́tò kẹ ẹni ń ta kó dẹ̀ ní sí níbẹ̀ ṣó o gbọ́dọ̀ gbé ẹ̀bẹ́ ìrìhun ṣẹlẹ̀ níjẹ̀bú ẹ̀ ń lọ gbágẹ̀ mọ́ wọ́n ṣe lákàsáàmù sí. Wọn ò rántí ni. mo gbọ́ bàbá kan nù kíní lánàá ló ń bá wọn oníṣẹ̀ṣe lérí pé wọ́n máa jóògùn máa pọ̀ ẹrú rà gbó Máa jòògùn máa pọ̀. ẹrú rà gbó Ẹnu ò gbó. ìgbà kan ni mo wà ní kékeré a máa ń kọrin kan olóòtú. Bàbá báwo lẹ ti kọ́? pé àtàrẹ kò pààyàn àtàrẹ kò pànìyàn ó ń bani láwọ̀ jẹ́ kò pànìyàn àtàrẹ kò pànìyàn ó ń bani láwọ̀ jẹ́ kò pànìyàn àtàrẹ kò pànìyàn. ẹ máa ṣe ìsìn tiyín kẹjá káwọn oníṣẹ̀ṣe má ṣe tiwọn. Ìyá náà wá nọ́mbà ní. wọ́n nà nípa nkẹrẹ. Ó ń wó kìkì ni. Adélérà máa kùn. ẹ̀bẹ́ ẹgbẹ́ nǹkan Mósè Orímọládé wí yẹ ẹ má kórìṣà wọn kúrò nílé wọn ẹni bá fọwọ́ ra ẹ̀ kó kúrò kó gbà pé òun rè kó kúrò òun èmi bá nínú òwe Kérúbù àti Séráfù ni ọ. Ẹ má lọ bá wọn kó. ẹ má bá wọn kó kẹ bá wàásù fún tó bá gbàgbọ́ kó bá là kó dànù òun rè kó dànù fúnra ẹ̀. Kí n ti ìsìnkàn yìí tọ́lọ̀ fúnra yín. tí a kéré-kéré eégún rè yín náà. Mósè wò ń bẹ̀. ààrẹ Sunday Ọ̀kọlà. Ókè Ìgbòho. Ìgbòho Olódùmarè. Tọ́. òun rè Jésù wa ọmọ kékeré wà é kàwé èrèpọ̀ òun ń bèbà ọ́fíìsì Olúwa sọ mi pé òun rè yàn mẹ́rìírí nígbà òun rẹ̀ rí mẹ́mọ̀ rí ẹ̀mẹ́ ní bá jáde rí máa mọ̀ ní bẹ́ẹ̀ mọ̀ tí mẹ́jọ́bì fàájì sí wọ́n ṣe pé ìkìlẹ̀ kọjá ní ṣọ́ọ̀ṣì Jésù wá rè yẹn ìyá arán pé kó wá gbàlẹ̀ Yorùbá là ṣàgbára Ọlọ́run rìnrán o èso ògùn rò ní o kò bá jó ògùn jọyìn Yorùbá dìtẹ̀ máa wúsá tẹ púpọ̀ mọ́ra yín mo tẹ gbọ̀gbọ́n ní àwọn kan lọ gbé Fúlàní wọ́n lọ gbé Fúlàní wọ́n gbé ọdẹ Ìbàdàn bí wàhálà yìí máa ṣẹlẹ̀ Ìbàdàn ni ọ̀rọ̀ ọjà sẹríà Ìbàdàn ni kí n ṣe yín l'Ìbàdàn. Wọ́n lórí irun ibi tí ọjọ́ orísun Yorùbá gẹ́gẹ́ nìyẹn tó báyà. ṣé ìyẹn rẹ̀ dẹ́jẹ̀ ká dẹ̀ àwọn sọ di wé sẹríà níbẹ̀. Gbọ́ ṣe èyí tó ṣẹlẹ̀ ní Ṣàṣì nílùú Ìbàdàn tí ọba méjì wà láàfin baálẹ̀ Yorùbá àti baálẹ̀ Fúlàní léyìí tí kábíyèsí wọn Ọlákùnlẹ́yìn bàbá ṣẹ̀ṣẹ̀ yọ pé ń bo Ṣàṣì ó ní Ṣàṣì ṣáàkì kan nígbàdàn ó sì ti wà níbẹ̀ tipẹ́tipẹ́ tí wọ́n ti yọ báyìí àwọn ọba kan ti ń jẹ tí wọ́n sọ wọn kan kábíyèsí Ọlákùnlẹ́yìn
lọ́dẹ̀ tí wọ́n ń bo. àmọ́ máa rọ́mọ ọkọ kẹ Bàbá ṣe ó ṣe tó. àrọ́mọ ọkọ ṣẹ́rí olóòtú Bàbá. téèyàn bá sòótọ́ ẹ̀gbọ́n ṣòtítọ́ kó tún ṣòdodo ṣòtítọ́ kó tún ṣòdodo ẹni bá ṣòtítọ́ ni mọ̀lẹ́ gbè. Bẹ́ẹ̀ni. Kí ó nígbàgbọ́ wọn wá wí yóò títọ́ kí mùsùlùmí máa sọ Nánú òtítọ́. òtítọ́ káwọn yéé pàdùpà lẹ́sẹ̀ àbàlá ẹ bá máa sọ. Àwọn á ní aṣọ òtítọ́ náà. ẹ ṣe káwọ òótọ́ ká máa sọ òótọ́ náà. ẹ ṣe pé kẹ́nìkan dé kó máa bú Jésù kẹ́nìkan dìde kó máa bú ànábì mọ́mọ́ kẹ́nìkan kí ìkàn ẹ̀ ṣànábì délẹ̀ Yorùbá náà. Àbí Jésù rẹ̀ Jésù dábẹ́kúta. Kò yé wa. Mi sọ bóyá Jésù dé lóyún. Irọ́ o, wọ́n mú ìròyìn ẹ̀ wá ni. Ìròyìn ẹ̀ làwọn. Ajá tèmi àmá ké kòròkòrò ajá òdẹ̀ ní kéké yín rẹ̀ ká o. Láṣẹ ò láyé láyé. Láyé láyé. Ọmọ Yorùbá ẹ dìde o. Èyí ṣe gbogbo àrè máa ń dìde o. Nígbà bá ti rí àwọn kan máa dìde àwọn ògbà àwọn gbóńtà àwọn kóra sí wà nínú Yorùbá àwọn Adótánì Àbíráímù tá a sì ń pè léèyàn. Aṣọ máa tó àwọn ilẹ̀ lè máa táṣìírí wọn. Àwọn kàyàn. Àwọn ọ̀rẹ́ ṣọ̀gbọ́n kélété o ṣé ká máa ṣe wọ́n á ṣe ẹni bá mọ̀ gba sáàmù gbọ́ kó má kà sáàmù ṣùgbọ́n sáàmù kò ìbọn sáàmù ò dábọn dúró. Ẹgbẹ̀rún sáàmù ọ̀dá pòpò dúró. Pópó kẹ̀ kó ń wí lójú pópó ẹ̀yìn ìbádẹ́ ni lọ́wọ́ ẹ ṣòótọ́ pẹ̀lú rẹ̀ ẹ má fi kólé ẹ má fi jalè. Rálì dẹ̀ ń bọ̀ yìí olóòtú ṣé mo rí kí gbogbo ayé àtọ̀run gbòjì kan Ọlọ́run ó gbọ́ mi. Bàbá kan gbọ́. Ṣé gbogbo ayé àrẹ ìgbà àtúnníṣe tí túnníṣe kábàánijẹ́ tó jí ó gbówé mi. Bàbá. Àtúnníṣe ti túnníṣe tán. kábàánijẹ́ tó jí. Sunday Igboho fọkọ rẹ̀ balẹ̀ o. Yèyè dára ẹfọkọ ẹ balẹ̀ máa sòótọ́ o. Àjẹ́ olókun àrólé bàbá tẹ́ńtẹ̀ ìgbà tó ń rí pé àṣírí wọn ń tú wọn ní àwọn akọ́tìpọ̀ lóyìnbó àwọn èèyàn sọ̀rọ̀ yìí àwọn bí Yèyè dára àkọ́mọ Kóìkì wọn Sátánì ni wọn àbọ̀kọ́ ti pè wọn. Wọ́n sọ bẹ́ẹ̀. Wọ́n mọ̀ pé bá àṣírí wọn ti ń tú yẹn ṣé ẹ mọ̀ pé nígbà kan kí orúkọ bàbá Atúrọ́tàbí Èlùbọ́ yìí nígbà Buhari òun náà lóyè rẹpẹtẹ báyìí. Orúkọ láíláí àwọn ò ní gbúrò rẹ bàbá bámi wo ẹkún Jeremáyà orí 5 ẹsẹ̀ 2 lẹ́sẹ̀ 6. Ìwé ẹkún Jeremáyà. Bàbá àwọn àká. Ǹjẹ́ kí n sáré wá ẹkún Jeremáyà. Ẹ má bínú o. Orí 5. Ẹsẹ̀ 2 lẹ́sẹ̀ má ka níṣó. Ẹsẹ̀ 2 àbí. Ó ní a fi ogún wa lé àwọn àlejò lọ́wọ́. Ṣé àti fogún ẹ̀yin ọba ìfogún wa láwọn àlejò lọ́wọ́ ẹ̀yin gómìnà ilẹ̀ àbí wa fún àwọn àjèjì. A ti fẹ́ kò fúnlé àjèjì o. Àwọn jẹ́ aláìlóbìí. Adá aláìlóbìí o. Bàbá kò sí. Èsì bàbá. Àwọn ìyá ní sùúrù náà. Bàbá ìsá máa ló wà. Kò sí. Ní bàbá mo yàtọ̀ sí bàbá jẹ́. Bàbá kan ya níre bá ń jẹ́. Bá ìsá ṣe ń sọ ìbò yọ́ǹgì. Yọ́ǹgì man. Yọ́ǹgì man. Ń re bàbá. Adẹ̀ tún rọ́wọ́ kékeré kan o.
olóyè Sunday Adéyẹmọ. olóyè Moses Adéyẹmọ. Àwọn bàbá ikú wọn ti talẹ̀ ẹ̀wà níṣó. Ó ní àwọn ìyá wa dàbí opó. Ṣé wọn ń ṣopó mélòó? Aláàfẹ́ pín nǹkan opó lọ́dún tó kọjá. Àwọn ìyá mẹ́ta kan àṣé bàbá ọkọ wọn wà nítòsí. Làbá pé ẹ̀yin opó ẹ̀ máa bọ́ o. Múra náà bá jáde pé opó. Àré. Tí wọ́n sì lọ́kọ láyé. Ọkọ wọn wà ní Bẹ́kẹ́. Àbà. Àwọn ọmọ fẹ́ rìkọ́ọ̀dù wọn ní kán má ṣe wọ́n fẹ́ gbò lè jàmbá dé. Ìyàwó ìgbà yóò kú ìgbà yóò kú tó wúlò wà. Wọ́n ò máa wá gbà ìráìsì yóò máa gbà. Ìṣe apá máa jọ jẹ́ ni. Jẹ́sì ìyá ẹ̀ sá lọ gba ráìsì òpó. Ó ń gbà lọ́kọ́ rẹ̀ tújọ́ lọ lé o. Ṣé àwọn ya wa kì í ṣopó? Wọ́n ti dòpé. Ẹ ti wá gbọ́ ohun tó wí ni. Ẹ máa kà á. Ẹsẹ̀ kẹrin ó ní àwa ti fi owó wa mu omi. Àbẹ́ẹ̀dẹ̀ ṣe bá. À ń ta igi wa fún wa. Olóòtú ìrọ́rẹ̀ ewé yẹn pa. Ṣé owó wa kọ́ra dẹ̀ fi ń rọ̀ mi mu pure water? Owó wa ni. Kó bá yá dé lẹ́sẹ̀ lẹ́kọ̀ọ́. Olúwàrè sọ bá mi o. Àwọn ìjọba ẹ̀kọ́ máa gbowó kànga o. Àtúndà. Ọlọ́run ìsọba mi o. Wọ́n gbowó àgbàrá òjò náà. Àrí ọ̀gbàrá ẹ̀ bá gbà ta yáfèjì kan má gbà owó ẹ̀. Ó ní wọ́n ń ta igi wa fún wa. Ṣé wọ́n ń ta igi wa fún wa? Àwọn tó ń lépa wa súnmọ́ ọ̀run wa. Ṣé àwọn Fúlàní kò súnmọ́rùn wa báyìí? Àárẹ̀ mú wa o. Ṣé kò tí wá ń rẹ̀ wá? Àwa kò sì ní ìsinmi. Ọlọ́run má dẹ̀ fún wa lísinmi. Ọlọ́run má fún wa lísinmi. Ó túmọ̀ ó yẹ kí mẹ́mọ̀ nípa kéwú mí ń ta sí mẹ́mọ̀ nípa àṣẹ̀ṣe mí ń ta sí ṣùgbọ́n káyàn bọ́lá fún níṣẹ̀ṣe kó níṣẹ̀ṣe má lọ tirẹ̀ ẹni bá bú bàbá rẹ̀ wọ́n á ń bàbá òun náà padà o kó yí pé òun sìn Jésù pé Jésù rí dáa jù pé òògùn kò dáa àwọn ológun náà máa wádìí Jésù kan o. Bẹ́ẹ̀ni. Wọn ò mọ̀ nípa Jésù wọn á fi kàn o. Èyí wà ńlẹ̀ ìkọjá ẹ̀sìn o. Ọkọjá ẹ̀sìn. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ jẹ́ ká gbẹ́sìn ilẹ̀ ká má bàa ṣẹ̀sìn o. Tọ́. Ọdún yìí kò gbọdọ̀ lọ o. Olóòtú. Bàbá. Ọdún yìí kò gbọdọ̀ lọ o. Ká fi gbòmìnira. Ká má fi gbòmìnira o. Ọdún òmìnira wa retú ìgbé àrùn pọ́n o. Á tù wá lára. Àṣẹ. Ọ̀tá wa parun. Àmín. Ṣé àwọn ọmọ ẹgbẹ́ ò gbọ́dọ̀ kiri ẹ̀pà? Ẹgbẹ́ ò gbọ́dọ̀ kiri ẹ̀pà kẹ́. Ẹ̀rẹ̀ pa ẹ parun o. Lè sì máa rà lọ́wọ́ rẹ̀. Ẹ̀yin ọmọ ẹgbẹ́ ẹ má bínú o. Ìkódà ò lè kiri ẹ. Ẹ̀rọ náà mọ rí pé. Ẹ̀rọ náà pa ẹ kárún o. Ẹ bá nípa ọmọ Èkó pé wùrúkú ti dé. Àìsàn wà láàrò ọlọ́mọ ẹ̀kọ́ wàhálà délé wòrúkú. Wọ́n padà gbálẹ̀ kó. Ẹ̀yin yóò bá. Bàbá wọn dáhùn. Ẹ dìde. Ẹ̀yin yóò bá ẹ dìde. Kò ní dá kí Fúlàní gba ààfin Aláké o. Ìran bàbá wa òǹdèwé láwà ní o. Láéláé. Mo ń wí o. Korokoro ra ń rọ́ fàdí tí. Kókókó ni bàbá. Mo ṣe ń sọ kí mọ́ àgẹ̀ ẹ̀gbọ́n. Kí wọ́n máa lọ lé ọ̀nà ìṣàkó láàfin. Ẹni dákẹ́. Àwọn yìí ń bọ̀ yìí á 100 tàjátàjá. Wọ́n dẹ̀ lé àwọn aráàlú bẹ̀ lọ. Èkù kan. Àwọn èkù ọwọ́rọ̀ ń fìrálẹ̀ sá lọ. Wọ́n di rẹ̀fújì àbíkẹ́ tí ń pè wọ́n. Ẹ̀mẹ̀ rí wọn ní ìsìn tí wọ́n ní ọ̀dọ̀ tí wọ́n ń bí làwọn tí wọ́n ti fẹ́ máa dẹ̀gbẹ́. Wọ́n máa dẹ̀gbẹ́. Ṣé kókó ní ìbọn AK-47 náà yìí sí ìgalà? Àbí ni wọ́n rìn sí èkùrò nínú igbó? Ṣé ìbọn yàn ń gbé dání sáwọn ọlọ́dẹ ti wà ní? Ẹ̀yin lọ́ba ṣe é kó wa lọ́wọ́ só o. Wọ́n kó wa lọ́wọ́ só ọ̀pọ̀ jù. Ẹ̀yin Dàpọ̀ Abíọ́dún
àwọn Ṣèyí Mákindé, Ṣèyí Mákindé, àwọn Adélékè lọ́ṣun. àálẹ̀ bàbá mi sàn gbà lábúlé wa wọ́n tà fáwọn nǹkan wọn. pé káyé bàbá mi dẹ̀ ni pé wọ́n ti gbà kẹ́ Gbẹ́ngà Daniel gbà nígbà yẹn lọ́hùn. nígbà á rí gbà padà kẹ́. nígbà tó ti gbà tó ti sọ pé tó ti tòun. gbogbo ilẹ̀ yẹn ń gbà ilé onílẹ̀ yẹn ń gbà kẹ́ńtà ẹ̀yin ìjọba náà ń ṣe inú rẹ o. gbalẹ̀ ta àwọn Haúsá ta Ìgbò ogún bàbá olíbò ogún bàbá mi ẹ̀yin náà kò ní fogún lẹ̀ fọmọ. àṣẹ kì í ṣèpè àmọ́ ọba òkè kó mú wọlé àná. lè ṣe pé náà kì í ṣèpè àdúrà ní kó wọlé àṣẹ sáà. 60 ọdún rè bàbá mi ṣẹ̀ṣẹ̀ rọmọ bí. ìgbà ọ̀pọ̀ gan tó pé èèyàn pé 70 rán rí mi bí kúrò lára. ẹnìkan tó wá jókòó tó ogún náà tó Gbẹ́ngà Daniel gbà kẹ́ ẹni bá mọ̀ kó bá mi bẹ̀ o. kò jẹ́ ìdílé tó fẹ́ fi ṣe ẹjọ́ máa ṣayé ẹ̀ lọ́dẹ. bàbá ń ṣe bí màmá ń ṣeré ilẹ̀ àbí wọn. bẹ́ẹ̀ni. níṣọ́ ń pàtẹ́wọ́ olóṣèlú lórí oyè kẹ ṣí àná máa ń fún gbé wọn kúrò níbẹ̀. bẹ́ẹ̀ni. ẹ lọ wo olóṣèlú. kọ́lá tán ni. tòótọ́ nídìí rẹ rí ẹ wòran Bọ́lá Tinubu padà wálé. Bọ́lá Tinubu dẹ̀yìn bọ̀ olódó dẹ̀yìn bọ̀ ìlérè ìbọ̀yè ń bọ̀ sí o. dẹ̀yìn bọ̀. títí láéláé ọmọ Yorùbá wọn máa sọ̀rọ̀ Awólọ́wọ̀ o. bẹ́ẹ̀ni. Jákàndé o. bẹ́ẹ̀ni. ẹ̀yin àríjẹ́ níbí màdàrú gbogbo. Ọlọ́run á gbà wá o. àmín. ṣé máa gbàdúrà yín. ẹ bá fún wọn ládùúgbà. gbogbo ẹ̀yin ràn mí lọ́wọ́ o. wọ́n ràn mí lọ́wọ́ èèyàn ràn mí lọ́wọ́ mo dúpẹ́ lọ́wọ́ yín. ebi kò ní pa yín kò lóbó òróró yín kò ní gbẹ o. àmín àmín àmín. ẹ̀yin pé ọ̀lẹ rè sọ mí débẹ̀ mo fara mọ́ o. ọ̀lẹ ò ní tẹ́ yín náà débi tẹ́ ò fẹ́ o. bẹ́ẹ̀ni ọ̀lẹ ló fi gbogbo iṣẹ́ yín kẹ́ bá ti sowọ́pọ̀ mọ́ Yorùbá àwọn ìlówó ọmọ Yorùbá wà lókè òkun o. wọ́n fẹ́ dá iléeṣẹ́ lẹ̀. bẹ́ẹ̀ni wọ́n wà. Ọlọ́run gbọ́ òògùn gbọ́. òyìnbó mọ wọn a máa dà kó tó wá kọ́ àwọn ìjìlápọ̀dà ọmọ ẹranko yáyò. bẹ́ẹ̀ni. kan tó wá máa kó Ṣàngó ọmọ tó fẹ́ ṣe. bẹ́ẹ̀ni. wọ́n tó wá fa àwọn ọlọ́pọlọ dúdú sọ wọ́n sáà wà. tó gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́lẹ̀ tí ń gbọ́ wa látàárọ̀ ọ̀rọ̀ lẹ́ ń gbọ́ látẹnu bàbá wa bàbá máa sunkún mọ́. ẹ wò ó ẹ̀wọ̀n ní ẹ̀dá tó bá máa dàgbà kò ní gba ọ̀pá dànù lọ́wọ́ arúgbó. bàbá ni wọ́n nílò ìrànlọ́wọ́. bàbá wà lẹ́kọ̀ọ́ láti Èkó lọ sí bí Abẹ́òkúta láti bẹ̀ lọ sórí òkè. àsìkò yìí sọ fún gbogbo ẹ̀yin olólùfẹ́ wọn pátá àti olólùfẹ́ Babylon TV. bàbá nílò ọkọ̀ ẹni bá ní mọ́tò ẹ ṣàánú bàbá ẹ fún wọn fúnṣẹ́ ìrànṣẹ́. àìmọye ọ̀pọ̀ èèyàn láwọn pé ẹ̀yin ọmọ Yorùbá ti ṣe láàánú tó sì jẹ́ pé nígbà míì téèyàn bá ṣoore yẹn kì í ní ládàá kò yé yín. àmọ́ bẹ́ẹ̀ bá ṣe oore fún àwọn bàbá yìí ó dá mi lójú pé wọn bá àwọn àṣẹ tó kù lẹ́nu wọn nírò àsìkò yìí wọn ṣàdúrà fún tọ̀hún ayé ohun tọ̀hún ó sì yí padà kó di dandan. owó ni o mọ́tò ni o àwọn nǹkan tí èèyàn fi gbé ayé gbé ìrọ̀rùn. inú mi á dùn kẹ́ bá ṣe é mi kẹ́. ẹ ti gbọ́. inú Ọlọ́run àdẹ́dùn sí yín. ń gbọ́ látẹnu bàbá fúnra. láwọn òǹlẹ̀ àdùn sí yín o. àṣẹ wà bàbá tí wọ́n nífẹ̀ẹ́ ìran Yorùbá kì í ṣe pé àwọn bàbá yìí tí wọ́n ń gbàdúrà pé kí Yorùbá ó dé pé báyà torí tí wọ́n bá dé kí wọ́n lè wà nínú. ipò ìsímù dẹ̀ ń wá. ipò náà ń fẹ́ mọ́ fún ìdí èyí à ń fàsìkò yìí rọ gbogbo àwa tí a bá fẹ́ ran bàbá lọ́wọ́ ẹ pe nọ́mbà bàbá bẹ́ẹ̀ bá ti ń pe àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn wá sọ bí wọ́n ṣe fún yín ní àkáǹtì nọ́mbà tẹ́ lè fi sanwó sí fún bàbá tó tó bàbá ẹgbà
eléyìí ẹgbẹ́ eléyìí ẹgbẹ́ eléyìí ẹgbà eléyìí. Bàbá yìí bákan náà ni wọ́n sì ń ṣe oore fọ́mọdé náà sì fún àgbàlagbà. Ọ̀kẹ́ àìmọye àwọn opó àtàláìní baba la máa ń bá pàdé nínú ìwọ̀nba tọ́lọ́run fún wọn tí wọ́n tún máa ń ṣe. Fúdìí èyí tó ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bàbá lẹ̀ ń rí yìí tó pé wọ́n kẹ́ fọ̀rọ̀ lọ̀ wọ́n lórí ìṣòro tẹ̀ ń kojú kí bàbá bá yín fi ọgbọ́n orí kí wọ́n fi béèrè lọ́wọ́ Ọlọ́run kí ló ń gun ayé yín, kí ló ń dà yín láàmú, kí sì lọ́ọ́ ní àbáyọ. Ó sì dá mi lójú pé Ọlọ́run bàbá máa sọ fún mọ́ọ̀fì gbà kan dá yẹn kulẹ̀ kò ní já yín kulẹ̀ tó fi mọ̀ orí mọ̀ títí ìgbà mẹ́ta tó máa fáwọn pàdé lórí ìkànnì yìí. Bàbá ẹ fún àwọn èèyàn ládùúgbà. Mo wí lórúkọ Ọlọ́run yẹ gbàgbọ́ ayé yín kò ní bàjẹ́ o. Àmín àṣẹ. Ẹ ti ń tàn ẹ ò ní tán o. Àmín Jésù. Ẹ ti ń mí lẹ́lẹ̀ kò ní sáré mì í. Àmín àmín. Lẹ́yìn ìwà lílu òyìnbó Donald Trump àtàwọn ẹlẹ́gbẹ́ wọn ò ní lé yín wálé o. Àmín Ẹ ní fẹ́ kún wálé o. àṣẹ o. Ẹ̀rí rẹ̀ fi délùú òyìnbó ẹ̀ ní fìbànújẹ́ wálé kẹ. Àmín àmín. Ṣé rí olómi wà ní Nàìjíríà nínú àtìmọ́lé òrò wà? Bẹ́ẹ̀ni. Èríran gbogbo ẹ̀yin wà látìmọ́lé àìsàn àtìmọ́lé owó. Ṣé Ọlọ́run máa tú yín sílẹ̀ o? Àṣẹ o àṣẹ o àṣẹ o. Mo gbàdúrà gbogbo ẹ̀yin tí ṣe gbéyàwó kẹ́ ò bímọ. Àtẹ̀yin kò rọ́kọ fẹ́. Oṣù yìí tó parí sóṣù kejì tó ń bọ̀. Ẹ ti fẹ́yàwó kẹ́. Àmín. Ọlẹ́ ayọ̀ adẹ́sọ́nù yín. Àmín àmín Ọlọ́run. A ní gbúrò ẹkún lé ẹnikẹ́ni. Àmín àmín. A ò ní ṣìrìn o, wọn ò ní sanwó ránsọ́ọ̀mù Àmín o. nítorí tiwa. Àmín àṣẹ. Ọlọ́run àfàṣẹ sí o. Bẹ́ẹ̀. Ayọ̀ra máa fi pàdé. Àmín. Mo ń fẹ́ ìrànlọ́wọ́ yín fún mọ́tò bó lóòtú ṣe wí. Ẹ ṣé mo ti rí bẹ́ẹ̀ tí fi ránṣẹ́ sí mi o. Ẹ ṣé mo dúpẹ́ o. Bẹ́ẹ̀ ni bó ṣe rí náà nìyẹn títí ìgbà míì kẹ́tù máa bá wa pàdé tó àlàáfíà Ọlọ́run kó máa bá yín gbé. Ó dàbọ̀.